Amudan suma hamuda, shukura suma shukura, afuwa suma afuwa, amuda suma amuda. Tó, Masha Allah. Ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò mí. Ọlọ́run bá ò ní fi wá sílẹ̀. Bàbá wa mufti ìlú Ìwó, ẹ dákun ibi tí wọ́n bá wà, mo fẹ́ kí wọ́n jókòó kí wọ́n gbọ́rọ̀ mi lálẹ́. Mufti ìlú Ìwó, bàbá mufti ìlú Ìwó, mo fẹ́ kẹ́ gbàgà ní ibikíbi tẹ́ ẹ bá tó bá jẹ́ pé conference lẹ wà ní ẹ tètè máa bọ̀. Ẹ wá jókòó sí di fóònù kẹ́ wá gbọ́ tí mo fẹ́ sọ fún yín lálẹ́ yìí. Mo lọ́rọ̀ láti bá yín sọ. Mo ní ọ̀rọ̀. Mo lọ́rọ̀ láti bá bàbá mufti ìlú Ìwó sọ. Torí pé ẹ̀sìn Islam tí wọ́n ṣe yẹn kì í ṣẹ̀sìn tiwọn nìkan. Kì í ṣẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn family ẹnìkan. Islam kì í ṣe kíni? Kì í ṣe ẹ̀sìn ìdílé ẹnìkan. Ẹ̀sìn gbogbo wa ni. Ẹ̀sìn gbogbo wa ni Islam. Tó bá wá tí èèyàn kan bá wá lè ṣe tó lè dojú ti gbogbo mùsùlùmí àfi ká pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ṣàkíyèsí. Téèyàn bá ń ṣe tó bá ti ń mú ìdójútì bá gbogbo mùsùlùmí àfi ká pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sí àkíyèsí. Bọ́lọ̀ ń ṣe ní ká pèpè kọ́lẹ̀ ṣe pèpè yẹn. Bàbá mufti bọ́lọ̀ ń ṣe ní ká pèpè kọ́lẹ̀ ṣe ń pèpè yẹn. Ẹ ń pèpè bẹ́ẹ̀ ṣe ń pèpè yẹn ẹ ń retí kí àwọn èèyàn gbà lọ́wọ́ yín. Ẹni ó bá fẹ́ pèpè sínú Islam bìtàwá dùn ní ànábì pèpè bìtàwá dùn pẹ̀lú ìtẹríba àti ọ̀rọ̀ dáadáa àti ọ̀rọ̀ rí. Tẹ́ ẹ bá ti gbà kán gbéṣẹ́ tẹ́ ẹ bá ti gbà ká ṣe sẹ̀ríà court ká gbé sẹ̀ríà kalẹ̀ nílùú Ìbàdàn a máa ń ná ẹni sọ̀rọ̀ nìyẹn kì í sọ̀rọ̀ o so Ṣèyí Mákindé tí Ṣèyí Mákindé náà bá ti fara mọ́ ẹ lọ́ọ́ na Ṣèyí Mákindé. Àwọn ìjọba Ìbàdàn àwọn tí wọ́n ń ṣèjọba ìlú Ọ̀yọ́ state tí wọ́n bá láwọn ò fara mọ́ ẹ kò pankẹ́rẹ́ lọ sílé ìjọba ẹ lọ lù wọ́n. Inú ayé tá a wà yìí kò ṣeé dágbé. Inú ayé tá a bára wa yìí kò ṣeé dágbé. Ọba tó dá mùsùlùmí síbẹ̀ òun ló dá kìrìsìtẹ́nì síbẹ̀ òun ló dá ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe síbẹ̀. Tá a bá ti wá gbà bẹ́ẹ̀ ìwọ̀nba ó ní ká jẹ́ kí wàhálà wa ọmọ lórí ọ̀rọ̀ pé a fẹ́ pèpè sẹ́sìn. Tá a bá fẹ́ pèpè sẹ́sìn ẹ jẹ́ á pèpè sẹ́sìn bìlì hikima wàlímọ́ ìsọ́tìlì azana. Ọ̀ṣunlẹ́wà táwọn Islamic group kan bá kóra wọn jọ pé àwọn fẹ́ organize sharia court sharia law nílùú Ọ̀yọ́ state èèwọ̀ ni titi yín tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ dá sí ẹ dá sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe pẹ̀lú ìjà pé a máa na ẹni ṣé ẹ dákun. The same thing náà dẹ̀ tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nínú tó jẹ́ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ kó le tó bó ṣe lé yẹn ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú tó jẹ́ ó le tó bó ṣe lé wàláhì ẹwà ń bẹ̀. Torí pé uslub tẹ́ fi ń dá sí ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ yẹn kò sí opposition tó máa rí uslub tẹ́ fi ń dá sí àwọn ọ̀rọ̀ tí ò ní gbarata kódà kí tí wọ́n mú dání kọ́mọ̀dá wọn ní gbọ́ sí lẹ́nu báwo náà ṣe fẹ́ gbọ́. Ẹ lọ change presentation yín. Ẹ change presentation yín. Bó la ṣe fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tán máa gba tá a gbé wá lọ́wọ́ wọn. Ẹ change ẹ̀ ká tó ń bùrù. Inú ilẹ̀ Yorùbá tá a bára wa yìí ọgbọ̀gbọ́n o ọgbà kéèyàn fẹ́lẹ̀ sí téèyàn bá fẹ́ ṣe. Ọgbọ̀gbọ́n ẹ kàn lè gbé nǹkan wá kẹ́ gbé nǹkan yẹn kékeré kẹ́ dẹ̀ expect pé
àwọn tẹ́ fẹ́ lọ gbé fún yẹn wọ́n sáré gbà nílùú tó níbi tó jẹ́ pé àsìn Saudi náà o Nàìjíríà ò dàbí Saudi tó jẹ́ pé èdè kan ni wọ́n ń sọ ẹ̀sìn kan ni wọ́n ń sìn. Ilẹ̀ Yorùbá kò dàbí Saudi oríṣi ẹ̀sìn ní bẹ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá gbé nǹkan kankan dé ẹ gbé wá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe pé ẹ wá gbé wá pẹ̀lú pé tẹ́ ẹ bá ti gbà á mọ̀ náà ni á mọ̀ àgbàlagbà ẹ ti wà lẹ́nu dáwà ti pẹ́ bàbá ẹ ti wà lẹ́nu dáwà yìí ti pẹ́. I'm highly disappointed in you. Me expect pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe dáwà pé a máa ná ní irú àwa ìlọ yẹ ká máa ṣe bẹ́ẹ̀ kẹ́ wá máa pè wá sákìyèsí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Irú àwa yìí ló yẹ ká ṣe bẹ́ẹ̀ kẹ́ wá máa pè wá sákìyèsí pé Alfa Abdulhakeem pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe jẹ́jẹ́. Ẹgbẹ́ ṣẹ̀ríà wá sínú ìlú tó jẹ́ pé oríṣi ẹ̀sìn ló wà níbẹ̀. Kò sí wá gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyẹn ṣe ìjà ni wọ́n kàn ìjà lẹ́fẹ́ bá wọn jà ṣe ìjà tẹ́ bá wọn jà yẹn ló máa jẹ́ kí wọ́n gbà pé ṣẹ̀ríà tẹ́ fẹ́ gbé wá ṣẹ̀ríà yẹn dáa. Ẹ ti ń interpret ṣẹ̀ríà tẹ́ fẹ́ gbé wá nǹkan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà. Ẹ ti ń jẹ́ kí wọ́n kó yé wọn pé ṣẹ̀ríà tẹ́ fẹ́ ṣe lé wọn lórí pẹ̀lú ìwàsí yẹn ẹ ti ń fi ìwà yẹn júwe irú ṣẹ̀ríà tẹ́ fẹ́ gbé lé wọn lórí. Bó ti ẹ̀ já sí pé ṣẹ̀ríà nínú Islam ń tọ́ dáa ni ní ṣẹ̀ríà nínú Islam ṣùgbọ́n ẹ dákun ṣé gbogbo ohun tí ń jẹ́ nílẹ̀ Yorùbá ṣé gbogbo wa ṣé mùsùlùmí gbogbo wa a ní láti fari apá kan ká dápá kan sí. Ṣé gbogbo Ọ̀yọ́ state tí wọ́n ti fẹ́ gbé ṣẹ̀ríà lọ kalẹ̀ ṣé mùsùlùmí ni gbogbo wọn? Tí àwọn kan bá wá yarí they have right to yarí. Ẹ̀yin lẹ́mẹ̀ wá sọ pé ṣẹ̀ríà tá a gbé wá yìí o kì í ṣe kò sí fún kírísítẹ́nì o fún àwa mùsùlùmí nìkan ni o. Ẹ̀yin lẹ́mẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ explanate lẹ́ máa ṣàlàyé tó máa yé wọn pé ṣebí tó bá ti jẹ́ pé fún ẹ̀yin mùsùlùmí ni bọ́ ṣàlàyé jẹ́ kó yé wọn kàn bọ́ sórí social media lẹ́bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ni pé àmọ́ náà ni o ẹ lọ gbé kalẹ̀ ẹ ṣẹ́gbá fún wọn. Odidi mufti ẹni tí wọ́n á kó ìdájọ́ ẹ̀sìn lọ bá tó wá ń ṣe báyẹn ẹni tó máa yanjú ìjà kì í dá síjà ẹni tó máa parí ìjà kì í dá síjà kì í wòran ìjà torí tó náà bá ti wòran ìjà tó dá síjà òun náà ti wà nínú ẹni tí ó rojọ́ kò sí nínú ẹni tí ó dájọ́ ìjà mọ́. Mufti ẹni tí ó dá tó máa dájọ́ mufti Ìwó bàbá ẹ kó kù díẹ̀ káàtó ẹ mọ tí àwọn nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ máa wo báwo ni nǹkan yẹn ṣe ń lọ kẹ́ ẹ tó máa dá sí. Ẹ máa kọ́kọ́ farabalẹ̀ wo pé kí ni tí ń ṣẹlẹ̀ yìí o báwo ló ṣe ń lọ o kẹ́ ẹ tó sáré máa dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀. Bàbá straddle curve ẹ jẹ́ ká lọ wò náà o. Ẹ jẹ́ lọ wò kí lọ́lọ́run ọba sọ ní straddle curve straddle àní àm Ọlọ́run sọ̀rọ̀ gbogbo irú tí wọ́n ń ṣe yìí kí Ọlọ́run sọ ní Quran 6 verse 107 ẹ jẹ́ àjọ lọ kà á. Quran 6 verse 107 Ọlọ́run sọ irú tí bàbá ń ṣe yìí tí bàbá mufti ìlú wo ń ṣe yìí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní Al-Qur'an. Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní Al-Qur'an. Ọlọ́run sọ ọ̀nà tọ́lọ́run ti sọ́pọ̀ o
ṣùgbọ́n suratu An'am Quran 6 verse 107 ẹ jẹ́ àjọ lọ wò ẹ lọ sí Quran 6 verse 107 Ọlọ́run walau sha Allahu ma ashraku wa ma ja'alinaka alayhim hafizan. Ọlọ́run ní tó bá jẹ́ pé tó bá wu Ọlọ́run ọba ni. Quran 6 ẹ lọ wò Quran 6 verse 107 walau sha Allahu ma ashraku tó bá wu Ọlọ́run ọba ni ma ashraku àní rẹ̀ nìkankan tí ó máa ṣẹbọ àní rẹ̀ nìkankan tó máa jẹ́ olóòṣà àní rẹ̀ nìkankan tó máa jẹ́ ọlọ́sùn àní rẹ̀ nìkankan tó máa jẹ́ onígunnu tó bá wu Ọlọ́run bẹ́ẹ̀ tó bá kò wu Ọlọ́run ló jẹ́ kí onígunnu ó wà ló jẹ́ kí olóòṣà ó wà ló jẹ́ kí eléégún ó wà kò wu Ọlọ́run ni. Ayé Al-Qur'an ní náà ẹ lọ kà Quran 6 verse 107 walau sha Allahu ma ashraku tó bá jẹ́ pé ó wu Ọlọ́run ni o àní rí ẹlẹ́sìn kankan mi àní rí ẹ̀sìn kankan mi yàtọ̀ sí ẹ̀sìn Islam ṣùgbọ́n kò wu Ọlọ́run bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn mi wà Ọlọ́run bá wá tẹ̀síwájú pé wa ma ja'alinaka alayhim hafizan. Bàbá Mufti ma ja'alinaka alayhim hafizan. Ọlọ́run ní mi ò fi ọ́ ṣọ́ wọn mi ò fi ọ́ ṣọ́ wọn fi wọ́n lẹ̀. Quran 6 verse 107 Ọlọ́run ní mi ò fi ọ́ ṣọ́ wọn tó o bá ti sọ tiẹ̀ tán bá ti dán Ọlọ́run tán ti ń ṣe tiwọn kọjú mọ́ tiẹ̀ máa ṣe tiẹ̀ káwọn náà máa ṣe tiwọn. Ma ja'alinaka alayhim hafizan. Ọlọ́run ní mi ò fi ọ́ ṣọ́ wọn o mi ò fi ọ́ ṣọ́ ṣé mo fi ọ́ ṣọ́ wọn ni kí ló dé tó máa sọ àwọn ẹlẹ́bọ kiri kí ló dé tó máa sọ àwọn oníṣàngó kiri kí ló dé tó fẹ́ para rẹ lórí ọ̀rọ̀ pé ẹnìkan ń ṣe bọ ẹnìkan ń ṣe Ṣàngó ẹnìkan ń ṣe eégún ẹnìkan ń ṣe kíní fi wọ́n lẹ̀ pẹ̀lú títí wọn fi wọ́n lẹ̀ pẹ̀lú títí wọn kọ́pọ̀ ló kọ́ wa máa sọ pé táwa ń sọ òye wa ni orí ẹ kú ni torí ẹ ọ̀bà kú lọ́ọ̀ká yàrí lọ́ọ̀ká suratu An'am Quran 6 verse 107 ló fi mọ̀ pé gbogbo téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn yìí ọgbà ọgbọ́n wisdom pẹ̀lú làákàyè kọ́ ọ̀dẹ̀ farabalẹ̀. Ọlọ́run lọ́wọ́ ọ̀nà wa níbí pé ma ja'alinaka alayhim hafizan mi ò fi ọ́ ṣọ́ wọn o lẹ́yìn kó o wí tiẹ̀ kó ọ̀dẹ̀ fi hàn lẹ̀. Ìjáde ni o ta lẹ fẹ́ bájà ẹ fẹ́ gbé ṣẹ̀ríà wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà sílùú Ọ̀yọ́ state àwọn kan dẹ̀ pariwo pa àwọn ọ̀fẹ́ because wọn àmọ́rú ṣẹ̀ríà tí wọ́n fẹ́ pass lórí àwọn torí pé wọn kì í ṣe mùsùlùmí òríyà ń bẹ freedom ń bẹ. wọn kì í torí pé wọn kì í ṣe mùsùlùmí ṣé non muslim ò ní ṣé àwọn náà ò ní gbèsè ayé tí wọ́n lè lò ní tí wọ́n lè gbé ní. Gẹ́gẹ́ bí mùsùlùmí we have our own sharia law tá a gbọ́dọ̀ tẹ̀lé tá a máa tẹ̀lé torí pé àwa tí wọ́n ń tẹ̀lé yẹn àwọn tí ì ṣe mùsùlùmí ń kọ́ sí sharia wa yẹn ǹjẹ́ ó máa ṣiṣẹ́ lórí àwọn tí kì í ṣe mùsùlùmí títí wa sí sharia tí wọ́n fẹ́ pass yẹn ǹjẹ́ ó máa ṣiṣẹ́ lórí àwọn tí ó jẹ́ ọ̀rọ̀ ni wọ́n ń ṣe sí sharia wa yẹn sí ó tẹ́ bá tẹ̀ wá fẹ́ pass sharia yẹn pé kó ẹ fẹ́ generalize ẹ̀ ṣé bí wọ́n fún tí ṣe òun náà wọ́n á ṣe gbà á. wọ́n lọ sí conference kan náà lẹ́nu bíjọ́ mélòó kan ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n ń bi wọ́n léèrè ọ̀tọ̀ ní ọ̀rọ̀ Yorùbá nation ni wọ́n lọ sọ́ńbẹ̀. What is your own concern with Yorùbá nation? Kí ni títí pẹ̀lú Yorùbá nation? Kí ni títí pẹ̀lú Yorùbá nation? A pè é lórí ọ̀rọ̀ Yorùbá nation and you decline. Dá sí. So ṣé èèyàn kan wà máa pè mí náà pé kí wọ́n máa lọ sí rally fáwọn Pakistani yìí tẹ̀lé kí lọ́kàn mi pẹ̀lú Pakistani kí lọ́kàn mi pẹ̀lú Pakistani ṣé èèyàn kan pè mí abẹ́ sí rally o torí Pakistan o kí lọ́kàn mi pẹ̀lú Pakistan. Kí lọ́kàn mi pẹ̀lú Pakistan
ogun tí ń bẹ nílẹ̀ Yorùbá kò jọ ogun tí ń bẹ Pakistan lọ. ọ̀rọ̀ ṣẹ̀ríà tí wọ́n gbé lọ sílùú Ọ̀yọ́ state ó kọjá tí Mufti kan ọkàn jókòó tí ọkàn máa pariwo báwọn bẹ́ẹ̀ máa lagídí pé táwọn bá ti gbà ogun ní ọ̀dà ẹ máa lù wọ́n ní. rárá o Islam doesn't allow that. ṣe báyà Al-Qur'an ni mo kà yẹn Suratu An'am Quran 6 verse 107 walau sha Allahu ma ashraku wa ma ja'alnaka alayhim hafizan àfíọ́sọ́ wọn a ní kọ́ máa tẹ̀lé wọn káàkiri kọ́ máa sọ wọn káàkiri pé eléyìí ara eléyìí wọ́n ti ń ṣe eléyìí o ẹ gbọ́dọ̀ gbà fún o gbọ́dọ̀ ṣe eléyìí o so la ikraha fi dini qad tabayyana rushdu minal ghayyi a ti fi hàn wọ́n a ti ṣàlàyé fún wọn pé ọ̀nà rẹ o ànù rẹ o kó ní kálukú ó mú kan bẹ̀ ó ní kálukú dẹ̀ títí ìṣe tó wù kí ni títí wá kí ni títí ẹ láti fẹ́ para rẹ lórí ìdájọ́ kan tọ́lọ́run òfin sí ọ lọ́wọ́ tó kàn fẹ́ para ẹ dànù kódà Ọlọ́run tó sọ pé wà mọ́ áńtà àléhìn bí wàkílì àtún fún ọ níyọ̀ǹda kó owó nkókó mọ́ wọn pé dandan kan sí ẹ̀sìn rẹ̀ àfún ọ níyọ̀ǹda pé ọgbọ́dọ̀ wo mọ́ wọn o pé táwọn bá ti sí ẹ̀sìn rẹ̀ o wàhálà ni àfún ọ níyọ̀ǹda kó owó nkókó mọ́ wọn pé dandan kan sí ẹ̀sìn rẹ̀ by túláàsì wà mọ́ áńtà àléhìn bí wàkílì ọ gbọ́dọ̀ sọ wọn kiri ó tún gbọ́dọ̀ wo mọ́ wọn pé ẹ̀sìn mi lẹ́gbọ́dọ̀ ṣe ẹ̀sìn mi lẹ́gbọ́dọ̀ ṣe. Bàbá Mufti wo iṣẹ́ sí tẹ́ ẹ ṣe yẹn iṣẹ́ ó kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá fẹ́ pass àwọn informations tó jẹ́ ti Islam kì í ṣe bàbá ńlá kó ẹnìkankan ló ní Islam Ọlọ́run ló ní ẹ̀sìn Islam. Ọlọ́run ló ní ẹ̀sìn Islam. Law sha Allahu laja'alakum ummatan wahidatan. Tó bá jẹ́ pé dandan gbogbo wa compulsory gbogbo wa Islam la gbọ́dọ̀ ṣe agbára rẹ̀ wà ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ẹnìkankan kó sọ wo yẹn gbogbo ayé di mùsùlùmí ọwọ́ Ọlọ́run lágbára yẹn wà ọwọ́ Ọlọ́run ò ní agbára yẹn wà Ọlọ́run ni kó ṣe yẹn kí gbogbo èèyàn ó di mùsùlùmí. Ṣùgbọ́n agbára ẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run kò ṣe táwa níwọ́ tá la wá ibi oníkálukú bára rẹ̀ kò ní kálukú maintain your own champion wọ́n tó jẹ́ mùsùlùmí àwọn tó jẹ́ mùsùlùmí let us maintain our own champion ẹni ó jẹ́ Christian maintain your own champion ẹni ó jẹ́ oníṣẹ̀ṣe maintain your own champion. Ó ní kálukú ọdẹ pé kó pèpè lójú ọ̀nà Islam tó wà pé ẹ̀sìn mi dá o wàá máa ròyìn tó dá nínú ẹ̀sìn ẹni tó lọ ń bá fẹ́ kọ́ bọ́ ṣẹ̀sìn rẹ ọmọ àbọ̀ ẹ̀ ṣe ẹni tí ọba jí wá ṣe yẹn kì í ṣe pé bóyá àwa múra kẹ́kẹ́kẹ́kẹ́ sẹ̀ríà agbọ́dọ̀ ṣe sẹ̀ríà agbọ́dọ̀ ṣe sẹ̀ríà táwọn bá ti gbé kalẹ̀ táwọn bá ti gba sẹ̀ríà ẹ lu wọ́n ní níbo ló ti ń ṣe bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè lẹ́ẹ̀jì lọ máa lu àwọn èèyàn tó rí pé wọ́n àgbà ṣẹ̀ríà ṣé ìṣesí yẹn lọ́ máa jẹ́ kán gbà gbogbo tá à ń sọ fún yín nìyẹn ẹ̀yin Salafi 1990 extremist in religion ẹ yọkùo extremism àṣejù extremism in religion ẹ lọ yọ kúrò ní Suratu Qaf Ọlọ́run tó sọ ń bẹ̀ pé wà mọ́ anta alayhim bijabbarin
Suratu Qaf ẹ já lọ wò ní verse 45 verse 45 Ọlọ́run mi ò ní kó jẹ wọ́n nípa o má jẹ wọ́n nípa má jẹ wọ́n nípa foníkálukú lẹ̀ lórí títí ẹ̀ ma anta alayhim bijabari mi ò sọ pé kó jẹ wọ́n nípa Ọlọ́run sọ fún ànábì rẹ̀ tó rán níṣẹ́ mi ò sọ fún ọ pé kó mú wọn tipátipá o má mú wọn tipátipá o má jẹ wọ́n nípa o ma anta alayhim bijabari má jẹ wọ́n nípa má fagídí mú wọn má kó wọn papá mọ́ra ṣé tó bá jẹ́ pé ẹ̀yin l'Ànábì t'Ọlọ́run ẹnìkan kò ní tọwọ́ yín gbà Islam pẹ̀lú bí ẹ ṣe ń ṣe yìí tó bá jẹ́ pé ẹ̀yin l'Ànábì t'Ọlọ́run ọba rán wá sáyé ẹnìkan kò ní gba Islam lọ́wọ́ yín ṣé uslub náà uslub àwọn ọ̀nà tẹ́ gbà káwọn èèyàn ṣẹ̀sìn náà lélẹ̀ táwọn èèyàn fi gbà ṣe báwọn bí ṣe pèpè lélẹ̀ táwọn èèyàn fi gbà táwọn èèyàn fi gbà wá. ṣé bí òṣèlá Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe pèpèrè pé tẹ́ ẹ bá ti gbéṣẹ̀ rí àgbà tẹ́ ẹ bá ti gbà ẹ máa ń ná wọn ní ànábì tó jókòó àlàáfíà pẹ̀lú àwọn yehudi àti nasara òṣèlá Muhammad tó jókòó àpérò pẹ̀lú àwọn yehudi àtàwọn nasara tọ́jọ́ ṣèpàdé àlàáfíà náà bá ti gba nínú òlú pẹ̀lú bójúṣe làtó yìí léde òní nínú òlú tọ́lọ́ba tó níjòyè tó ní constitution tán ti ṣe lé wa lórí tẹ́ẹ̀rí nǹkan kan sí lórí yẹn tó ní tọ́jọ́ pé constitution ẹlẹ́bọ̀ là ń lò táàrí nǹkan kan sí lórí yẹn. So ṣẹ̀ríà táwa fẹ́ tẹ́ tí ẹ fẹ́ gbé kalẹ̀ nílùú Ọ̀yọ́ state so túláàsì ẹ fẹ́ jà bára ẹ̀ so ẹ fẹ́ túláàsì rẹ̀ lé wọn lórí in tèmi expect látọ̀dọ̀ bàbá mufti wo ni pé in tá a fẹ́ gbé kalẹ̀ yìí o ẹ ṣàlàyé pé ṣẹ̀ríà tá a fẹ́ gbé kalẹ̀ yìí o kì í ṣe kò sí fún kìrìsìtẹ́nì o kò sí fún àwọn oníṣẹ̀ṣe o àwa tá a jẹ́ mùsùlùmí ni o tó bá dẹ̀ jẹ́ pé ṣẹ̀ríà yẹn ẹ fẹ́ kí wọ́n gbé wọnú constitution Ọ̀yọ́ state náà ni ẹ jókòó àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àti àwọn christian àwọn náà ẹ máa jẹ́ kí wọ́n wo ṣẹ̀ríà tẹ́ fẹ́ pass now ẹ kàn ṣàìdé gbé ṣẹ̀ríà wọlé òfin tí ẹ fẹ́ lò lórí àwọn èèyàn kan tí àwọn èèyàn ò dẹ̀ níbi táwọn nímọ̀ nípa ẹ̀sìn wa ẹ dẹ̀ fẹ́ kí wọ́n accept ẹ̀ bẹ́ẹ̀ kán dákẹ́ kán dẹ̀ accept ẹ̀ bẹ́ẹ̀ ẹni láti pinlẹ̀ wọn táwọn náà bá rí ìṣòro orí kúkú tí wọ́n bá rí pé òfin tí yóò ṣàǹfààní fún wa ni kódà bọ́n fẹ́ ṣàbùsí ààrẹ tí ó sọ pé òfin ìdá nínú wọn kódà kọjá pé wọ́n fẹ́ ṣàbùsí wọn fẹ́ gbà ààrẹ tí ó sọ pé kò sí tó bad òfin eléyìí kọ̀ọ̀kan lu ẹ̀sìn ẹni kankan òfin torí pé n tó le jù nínú òfin náà ni pé ṣé òfin tí wọ́n gbé wáyìí ṣé kò dí mi lọ́wọ́ kí n má ṣẹ̀sìn mi ṣé kò ní kírísítà ní òwò títí ẹ̀ pé òfin tí wọ́n gbé wáyìí o ṣé kò dí mi lọ́wọ́ kí n má lọ chọ́ọ̀chì kí n má ṣe sóòrù kí n má sin lọ́ọ̀ mi àwọn oníṣẹ̀ṣe ní òwò títí wọn pé àwọn òfin yìí o ṣé kò dí mi lọ́wọ́ kí n má ṣe òòṣà mi kí n má jùbà fún ifá kí n má jùbà fún pẹ̀lẹ́ ṣé òfin yóò dí mi lọ́wọ́ bẹ́ẹ̀ tán bá ti rí pé òfin tó fi ààyè lẹ̀ fún ẹ̀sìn oníkálukú ni tó dẹ̀ protect àwa mùsùlùmí nípa ìlànà àti ìgbésí ayé wa kalas kí ló tún kù kí wá sí pé ẹ máa wá fẹ́ jà bára àwọn kan yẹn wá pé ẹ wà mo ní túláàsì pé táwọn bá ti fẹ́ táwọn bá ti gbà ó túmọ̀ sí pé ẹ ti ń ṣe àfihàn pé òfin tí ẹ fẹ́ gbélé wọn lórí òun kì í sí òfin tó lè fẹ́ fọ wọn. gbogbo tí ń jẹ́ òfin o ká sọ tí ń jẹ́ òdodo òfin kò lè fẹ́ fọ ẹni ìdí láéláé òfin ò lè fẹ́ fọ ìkà ìwà abú tí bá ń bẹ lọ́wọ́ èèyàn òfin ò lè fẹ́ fọ rẹ̀. ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ kì í
máa ṣe ìletò odidi ìlú Ọ̀yọ́ state ó ní iye òǹkà mùsùlùmí tí ń bẹ ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní iye òǹkà kìrìsìtẹ́nì tí ń bẹ ńbẹ̀ ó ní iye òǹkà oníṣẹ̀ṣe tí ń bẹ ńbẹ̀ àwọn ẹlẹ́sìn kan tó ti wà nísìn àwọn ẹ̀kànkà àwọn ìjọ ẹ̀kànkà tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ lọ mọ̀ àwọn ìjọ kan tó ti wà tán pé àwọn ìjọ ẹ̀kànkà tá máa ń ṣe ọlọ́run wọn nìyẹn o ọlọ́run yí ọlọ́run wú àwọn ìjọ ẹ̀kànkà àwọn náà ti wà á pa wọn ni àbá lè wọn sáwà láti ìdájọ́ wọn ni sáwà láti ìdájọ́ wọn ni àwọn kan tó ń bẹ tó jẹ́ pé grey ni wọ́n àwọn ìjọ mo ra ìwé wọn gbà kan tí mo fẹ́ mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yẹn tí mo ra ìwé wọn ó ti lé 10 years o tí mo ti mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yìí àwọn ẹlẹ́sìn grey ẹ jẹ́ n fi ìwé wọn ẹ jẹ́ n fi hàn yín. The grey message Abrusin ó ní olórí wọn ó rè ìwé wọn rè sẹ́rí Abrusin in the light of truth ó rè the grey message ẹlẹ́sìn kan làwọn náà o láti wà Nàìjíríà ti pẹ́ o mẹ́ta ni ìwé wọn tí mo rà ìwé wọn rè sẹ́rí in the light of truth ẹ̀rí Abrusin olórí wọn ẹ o Abrusin lọ́kọ́ in the light of truth the grey message ṣẹ́ẹ̀tì ráyẹ the grey message mẹ́ta tẹ́rí ráhùn mẹ́ta ni ìwé wọn tí mo rà pé àwọn ẹlẹ́sìn yìí pé mo fẹ́ mọ̀ nípa àwọn ẹlẹ́sìn yìí mo ní láti darapọ̀ mọ́ wọn mo lọ sí ibi tí wọ́n ti máa ń ṣèjọsìn mo ra ìwé wọn mo bẹ̀rẹ̀ sí ní kà á ọ̀pọ̀ ń pé mo rí pé ẹ̀sìn tí wọ́n àwọn eléyìí sìn ẹ̀sìn tí wọ́n ní ṣé mo jáde mi ń sọ nǹkan kan lórí ẹ̀sìn wọn rí mi ń sọ nǹkan kan lórí ẹ̀sìn wọn rí ó ń bẹ nínú ìwé wọn tó jẹ́ pé mo kà á tẹ́mẹ̀ gangan mo ti tọ́jẹ́ tí ó ṣe é lo ìgbésí ayé yàn nínú ìwé tí wọ́n kọ àwọn nǹkan mi sì ń bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ń lè lò ó so ti yé báyẹn so ẹ̀sìn ti pọ̀ gan ibi tí mo lọ nìyẹn ẹ̀sìn ti pọ̀ gan ìwé yìí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń lò ní Nàìjíríà kò sí tán sí o wọ́n ń bẹ lọ́ṣun state wọ́n ń bẹ lọ́yọ̀ state wọ́n ń bẹ Lagos state Abrusin òun lẹni tó kọ ìwé yìí òun ni lídà wọn kì í sọ ọmọ Nàìjíríà ni lídà wọn o ìkánú àwọn olórí wa ní Nàìjíríà nínú àwọn alágbára Nàìjíríà òun ló mú ẹ̀sìn ìwọ Nàìjíríà the grey message headquarter wọn ń bẹ lẹ́kọ̀ọ́ headquarter wọn ó ń bẹ lẹ́kọ̀ọ́ ìwé yìí nínú ìwé yìí ni mo ti understand kíní kan tí wọ́n ń pè ní power of volition mo ti mẹ́sẹ̀ lénìí torí mi tí ì ráyè ka ìwé ìtàn o torí kò sáyè fún mi ṣùgbọ́n ibi tí mo kàdé lẹ́yìn àwọn time tí mo rà á mo rẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo lè rí lò fún life mo rí kọ́ ń bẹ̀ eléyìí tí mo sì gbé òwúlò fún mi bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò tàǹpà ẹ̀sìn wọn mi ò dẹ̀ fẹ́nu kún ẹ̀sìn wọn èèyàn mi kan tó darapọ̀ mọ́ gbà yẹn ẹni ajọ́ ń kírun ni ṣàdédé ló lòun ò kírun mọ́ ó ní kí ló dé ó lòun ò kírun mọ́ ó lòun ti rẹ́sìn kan tó ń fẹ́ máa sìn mo ní kí lórúkọ rẹ̀ ó ní the grey message ọba dẹ̀ mú wo yẹn wá ọba fi hàn mí mo ní kí ni ń bẹ kí náà ń ṣe ń bẹ ọlẹ́sìn tó ń ṣe ní ìsìn nìyẹn o pé ó ní time ọlọ́jọ́ tí wọ́n máa ń lọ ṣe ìsìn tán bá ti lọ wọ́n á ṣe mítìnì wọ́n á kàwé yẹn láàrin ara wọn wọ́n á tún ṣe kíni wọ́n á explain rẹ̀ láàrin ara wọn ọ̀rẹ́ wa máa kírun má fi ràn lẹ̀
ńgbà tí òde dàmú ní ọ̀dà ibi ẹ̀sìn yín yẹn èmi náà fẹ́ mọ̀ nípa rẹ̀ ìjọ wo lẹ máa ń ṣèsìn jẹ́ àjọ lọ èlò níwèé yín mo dẹ̀ mú owó lọ́wọ́ ńjọ́ yẹn adẹ̀jọ lọ mo jókòó gbogbo wọn jókòó èèyàn kan dé olóyún áfídìdé fún ẹni akíra ẹ̀ka wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ìwé wọn wọ́n kà èmi náà dẹ̀ rà mo ra pé mélòó ni màá rà ẹni tí agbára mi bá kẹ́yọ kan pé jùmọ̀ mẹ́ta làwọn máa ń tà papọ̀ èlò mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ sọ yẹ mo dẹ̀ fún ẹ lówó mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ rà pé èmi náà fẹ́ ka ìwé yìí pé mo fẹ́ mọ irú ẹ̀sìn tuntun wo leléyìí bó náà ti mẹ́sìn wa wọ́n dẹ̀ sọ story mo ṣe mú wá bí wọ́n ṣe mú wá láti bẹ́ni ẹ ṣe lọ tó travel out of this country tó bá ìwé yẹn pàdé ní library tó dẹ̀ so ó dẹ̀ rí pé irú ẹ̀sìn wo leléyìí ó dẹ̀ ra ìwé yẹn ó dẹ̀ wá Nàìjíríà ó dẹ̀ introduce ẹ̀ ó dẹ̀ kọ́ temple sẹ́kọ̀ọ́ from there wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí state káàkiri ẹ̀sìn kan lélẹ̀ o àwọn ẹ̀kanka náà ti dé o àwọn ẹ̀kanka ẹ̀sìn kan nìyẹn o ẹ̀kanka kìrìsìtẹ́nì nìkan kọ́ ní bẹ ní Nàìjíríà o mùsùlùmí kan nìkan kọ́ ní bẹ ní Nàìjíríà o oníṣẹ̀ṣe nìkan kọ́ ló ń bẹ ní Nàìjíríà o ẹ̀sìn ti pọ̀ o ẹ̀sìn ti pọ̀ ọlọ́ni mi ò fi wọ́ sọ wọn mi ò ní kọ́ ọ máa sọ wọn oníkálukú pèpè sídìí ẹ̀sìn rẹ̀ gbogbo ohun tó bá dá nínú ẹ̀sìn rẹ̀ fi pèpè ṣàlàyé fáwọn èèyàn ń táwọn àgbédá nílé léyìí o ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o kì í ṣe ẹ̀sìn jàgídíjàgẹ́ o àwa kì í pààyàn ní Islam o ẹni tẹ́ ẹ bá ti rí tí ń pààyàn Islam wa kọ́lọ́kọ́ òpó ẹ̀sìn Islam márààrún ohun gangan ni gbogbo tí ń jẹ́ ẹ̀sìn wa dúró lé lórí á pèpè ẹni tọ́lọ́run bá fẹ́ kó ṣe Islam kó bá wa ṣe ó máa gba Islam lọ́wọ́ wa ẹni tọ́lọ́run bá sọ pé kì í ṣe Islam ni ó ṣe kò sí bá a ṣe lè pé tó inú ẹ̀sìn mi ni ó lọ tó bá wá lọ sínú ẹ̀sìn mi so àbá pa àbá sọ di àbá máa sọ kiri so ẹ̀sìn ṣẹ̀ríà tí wọ́n fẹ́ gbé wọ ìlú Ọ̀yọ́ state a sọ pé ń tọ́ dáa ní ṣẹ̀ríà ṣùgbọ́n ọ̀nà wo lẹ fẹ́ gbàgbé wọ Ọ̀yọ́ state ọ̀nà wo lẹ fẹ́ gbàgbé wọ Ọ̀yọ́ state ṣé bí bàbá mufti bí wọ́n ṣe ń tán múra kankan ṣé mùsùlùmí nìkan ló ní Ọ̀yọ́ state ṣé mùsùlùmí nìkan ló ní Ọ̀yọ́ state ibi tó bá ti jẹ́ pé ẹlẹ́sìn ti ń bẹ́ńbẹ̀ pọ̀ tẹ́ ẹ bá fẹ́ introduce nǹkan nínú ẹ̀sìn yín láwùjọ yẹn we have to apply wisdom torí pé àwọn ọlọ́gbọ́n olóye ń bẹ nínú ẹ̀sìn yòókù náà bá a ṣe láwọn ọ̀jọ̀gbọ́n nínú Islam àwọn atọ́gbọ́n ń bẹ nínú kìrìsìtẹ́nì tó ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ń bẹ nínú oníṣẹ̀ṣe ẹ̀ẹ̀kan lè máa gbé nǹkan kan bọ̀ dogmatically kẹ́ẹ̀kan expect kí wọ́n gbà lọ́wọ́ yín dogmatically ẹni láti ṣàlàyé pé n ta gbé wáyé o àwa mùsùlùmí nìkan la fẹ́ máa lò ó a kàn fẹ́ kí gómìnà kó endorse ẹ̀ fún alọ́yọ̀ state ní o kálás ṣàlàyé gbogbo yẹn sọ nǹkan kan ẹ̀kan fẹ́ ní wọ́n fẹ́ execute wọ́n fẹ́ gbé sẹ̀ríà kalẹ̀ nílùú Ọ̀yọ́ state tí wọ́n so kò tí ì fa wàhálà kò tí ì lé débi pé kẹ́ wá máa sọ lórí social media pé ẹni tí ó bá ti gbà ẹ máa kó pankẹ́rẹ́ lọ́ máa lu wọn ní ta lẹ́bẹ́ẹ̀lù àwọn lẹ́bẹ́ẹ̀lù sáwọn kírísítẹ́nì Ọ̀yọ́ state lẹ́bẹ́ẹ̀lù ni àbáwọn oníṣẹ̀ṣe lẹ́bẹ́ẹ̀lù ṣé Ṣèyí Mákindé kírísítẹ́nì ni sóun lẹ́bẹ́ẹ̀lù ọlù ni oníṣẹ̀ṣe ń bẹ́nu ìjọba Ṣèyí Mákindé mùsùlùmí ń bẹ́nu ìjọba Ṣèyí Mákindé kírísítẹ́nì ń bẹ́nu ìjọba Ṣèyí Mákindé kódà ẹni tí ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn grey ó ń bẹ́nu ìjọba Ṣèyí Mákindé ẹlẹ́sìn ẹ̀kànkà ó ń bẹ́nu ìjọba Ṣèyí Mákindé kí ló dé ẹ má jẹ́ ká kórìíra àwọn èèyàn wọ̀nyí kí lẹ fẹ́ kórìíra wọn sí tí mo bá ń bá wọn jà wọ́n ṣe tí ọ̀dà nípa ẹ̀sìn mi ni mo fi bá wọn jà èmi ò kórìíra ẹnì kankan tí n bá dẹ̀ ti bá ọjà mo ti bẹ́ ọjà mo ti kó lórí ẹnìyẹn
èmi ò kí ń báyàn já ìjà kí wá ní ọ sínú. tó bá ti sọ nǹkan kan nípa ẹ̀sìn mi tí ó tẹ́ mi lọ́rùn, gbà pé mi náà fàyà rẹ̀ báàkì kó ní kálukú ó dúró lórí ẹ̀sìn ẹ̀. má fẹ́nu àbùkù kan ẹ̀sìn mi, má fẹ́nu àbùkù kan àwọn ànábì Ọlọ́run, má fẹ́nu àbùkù kan ànábì Muhammad, má fẹ́nu àbùkù kan ànábì Muhammad. ẹni tó jẹ́ ànábì yín nílé náà gbọ́kàn, èmi náà fẹ́nu àbùkù kan ńlọ́fà. kì í ṣe pé bóyá mo ní special motive kan, tàbí bóyá mo ní àníyàn pé báyìí kí n máa bá oníṣẹ̀ṣe jà, tàbí kí n máa oníṣẹ̀ṣe ń bẹ nù ràn mi, oníṣẹ̀ṣe ń bẹ, onífá ń bẹ nù ràn mi. ẹ̀gbọ́n bàbá mi tájọjọ́ ọmọ bàbá onífá ni, Ifá ló dẹ̀ ṣekú tí mo dẹ̀ máa ń lọ síbẹ̀ tá a dẹ̀jọ́ lọ́jọ́sí. gbogbo ọdún ní oníkálukú nílẹ̀ Yorùbá yìí, oníkálukú ló níbi tó belong sí. ẹni tí yóò belong sí onífá yóò belong sí eléégún, ẹni tí yóò belong sí eléégún yóò belong sí oníṣàngó, ẹni tí yóò belong sí oníṣàngó yóò belong sí ọlọ́sùn. bó ṣe rí nìyẹn. tọ́lọ́ bá wá fọ̀ wá jáde kó ń bẹ̀ tá a di mùsùlùmí, sọ wá ní ká mú wọn kárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá, tó ní ká sọ wọ́n dọ̀tá. tí àwọn ẹni Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n sọ àwọn baba ńlá tí baba wa sọ̀tá, tó bá jẹ́ pé wọ́n bá wọn sọ̀tá, ṣé wọ́n á jẹ́ káwa ìlọ kéwú? ṣé wọ́n á jẹ́ ká lọ kéwú? bàbá mufti Ìwó pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín, gúlégúlé yín ti pọ̀ jù. gúlégúlé yín ó ti pọ̀ jù. ẹ rọra. Islam kìí ṣe ẹ̀sìn ilé bàbá ẹnì kankan, kìí ṣe ẹ̀sìn inú rẹ̀ bàbá ẹnì kankan. ẹ̀sìn gbogbo ayé ni, ẹ̀sìn Ọlọ́run ni, ẹ̀sìn fámìlì ẹnì kankan kọ́. gbogbo alájọ ní Islam. bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú ń tì wá tí wọ́n bá ń pèèyàn lólè fúnra ìrà ìyọ́pà fún ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú ń tì wá, ẹ pèpè bìlì hikima wà lè mọ́wọ́ ìsọ́tìlì hasana. inú òlù téèyàn bá ti rí pé kì í sọ nìkan ló ń wà níbẹ̀, àwọn ẹ̀yà mi ń bẹ níbẹ̀, ó ti di àfi sùúrù gbé. ilẹ̀ Yorùbá yìí gbogbo wa jí bára wa mẹ́, ọkọ̀ ọ̀nà inú ọkọ̀ ọ̀nà ni gbogbo wa jọ wà, orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀, orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ nínú ìlú. ọlọ́lọ́mọ iye ẹ̀sìn tó ń bẹ nínú ìlú ẹnì kọ̀ọ̀kan wa, tí a rí pé inú ọkọ̀ náà lájọ wà, àjọ wa ṣe kíni, àjọ wa fi làákàyè bára wa gbé ni, àjọ fi ọgbọ́n bára wa gbé ni. àwọn kìrìsìtẹ́nì lè gbé òfin tí wọ́n wá kálá fẹ́ ṣe lórí wa, bàbá mufti sẹ́yìn lè gbà káwọn kìrìsìtẹ́nì ọ̀kan kọ òfin kákan gbé òfin pé àwa kìrìsìtẹ́nì o, òfin tá a fẹ́ máa lò rèé o nílùú Ọ̀yọ́ state o, kákan gbé wá sí àwọn Muslim Council Ọ̀yọ́ state tí wọ́n máa gbà. èmi náà fi rora wa wò, ẹja fi rora wa wò pé òfin táwa kìrìsìtẹ́nì náà tá a kọ yìí o, a kọ nínú 7 book of Moses, adẹ̀fẹ́ ká máa lò nílùú Ọ̀yọ́ state láì jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n understand pé irú òfin wo ni wọ́n láwọn kọ, wá. kọ́kàn ṣàyẹ̀dé announce kádẹ̀ sọ pé àwọn fẹ́ execute, àwọn fẹ́ kí gbogbo mùsùlùmí ó máa lò nílùú Ọ̀yọ́ state. sí àwọn Muslim Council Ọ̀yọ́ state ṣé wọ́n máa gbà á láì máa rú òfin yẹn, láì máa rú tí wọ́n kọ síbẹ̀, láì máa rú òfin tí wọ́n gbé wá, ṣé wọ́n máa gbà? wọn ní gbà. ṣé mùsùlùmí ni mí? àwọn mùsùlùmí àìgbàgbàkúgbà o, Ọlọ́run fi yẹn rán wa o, àìgbàgbàkúgbà o, àìgbàgbàkúgbà o. ṣé mùsùlùmí ni mí? a lè gbà, àwọn mùsùlùmí à kì í gbàgbàkúgbà. kódà tẹ́ bá gbé ń tọ́ dáadáa ní, tẹ́ ẹ̀ bá pè wá sí,
á yí dànù ni pé torí pé á rí pé ṣebí ọ̀rọ̀ Yorùbá nation tí tààfà ṣebí torí pé tí ó jẹ́ káwọn kan dá sí inú àwọn scholars wa wọ́n ní wọ́n pe àwọn dá sí pé torí ìdí eléyìí tí Yorùbá nation bá bọ́ sí wọ́n máa yan Islam jẹ ṣe ti rí ọ̀rọ̀ wọ́n ní wọ́n pe àwọn dá sí pé àwọn ọjọ́ bẹ̀rẹ̀ pé definitely tí Yorùbá nation bá bọ́ sí o wọ́n máa yan Islam jẹ ṣebí n tó fà tí ọ̀pọ̀lọpọ̀ fi dá sí nìyẹn pé so láti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ Yorùbá nation ó yẹ kí àwọn ọjọ́ jókòó àpérò káwọn náà ò ní impact táwọn náà máa take pé so Yorùbá nation ó wá di tí ó fẹjú tán àwọn á ní káwọn máa bọ̀ ó túmọ̀ sí pé wọ́n á yàn àwọn jẹ pé wọ́n máa yan Islam jẹ excuse àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars wa nìyẹn torí a lọ bọ́pọ̀lọpọ̀ pé bàbá kí ló ṣẹlẹ̀ kí ló dé ìkankan àwọn excuses tí wọ́n give nìyẹn so Christian ò kàn lè ṣàìdé gbé òfin kan wá pé abẹ́ execute òfin 7 book of Moses abẹ́ kí wọ́n gbé wọnú constitution tọ́jú òfin Yehudi tàbí òfin Nasara sáwọn mùsùlùmí náà máa gbà sáà máa gbà á àní gbà irú ẹ̀ náà lélẹ́yìí táwọn tẹ́yìn náà bá gbé ṣẹ̀ríà kan lọ sí Ìbàdàn tẹ́lẹ̀ fẹ́ kí wọ́n attach ẹ̀ mára òfin tí wọ́n máa lò nílùú Ọ̀yọ́ state táwọn náà bá gbà sọ yẹ kó bíjà tí bàbá mufti wa ń bínú tán jà tẹ́láwọn lọ máa kópa kẹ́rẹ́ àwọn lọ máa lu àwọn Christian ẹ máa lù wọ́n kì í sọ̀rọ̀ nìyẹn o bàbá mufti mo sọ́rí o ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó wá ti di ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ànábì ò lè pèpè báyìí kọ́rẹ́ ní ṣe Islam o ànábì ò lè tó jẹ́ pé bẹ́yìn ṣe ń ṣe ìlànàbì náà ṣe ìlànàbì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ló náà ṣe ẹnìkan ò ní sẹ́kùn ní Islam ẹnìkan ò ní bá ṣe Islam o ẹnìkan ò ní bá ṣe Islam o tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ìlànàbì Muhammad náà ló ṣe ń pèpè ẹ̀sìn pẹ̀lú àwọn Salafi 1990 tó ń pín iná káàkiri fún gbogbo bàbá ń bàbá ànábì ò ní rẹ̀ kankan bá ṣe Islam o kẹ́ẹ̀tì ẹ̀wà gbọ́ sórí program ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin Christian ọmọ ìyá kan náà ni wá o Yorùbá kan náà jọ ní gbogbo wá o ntí ṣẹ̀ríà tí àwọn ọmọ ìyá wa nínú Islam tí wọ́n fẹ́ gbé kalẹ̀ nílùú Ọ̀yọ́ state o báyìí ni o báyìí ni o báyìí ni o báyìí ni o wọ́n á dẹ̀ lọ meet governor wọ́n á meet àwọn tó yẹ kí wọ́n meet lórí ẹ̀ àwọn yẹn náà kúkú wo ṣẹ̀ríà tí wọ́n fẹ́ attach mọ́ àwọn ọmọ constitution Ọ̀yọ́ state àwọn yẹn náà kúkú wò wọ́n á fẹ́ check wọ́n á check ẹ̀ náà bọ́ káwá sọ pé agídí la fẹ́ túláàsì àwọn èèyàn pé gbogbo tá fẹ́ dá pé ẹ fẹ́ o agbọ́dọ̀ ṣe ni nílùú tí mùsùlùmí nìkan tó yẹ pé mùsùlùmí kan ni ló ń gbé bẹ̀ ilẹ̀ Yorùbá ò mọ̀jọ Saudi bàbá mufti ìlú wò ilẹ̀ Yorùbá ò mọ̀jọ Pakistan ilẹ̀ Yorùbá ò jọ Saudi o ilẹ̀ Yorùbá ò jọ Egypt o kọjọ Kuwait o ilẹ̀ Yorùbá náà ń pè bí o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o tá a ti rí oníjìnrìn ẹ̀sìn oníranran ẹ̀sìn tá a ti rí oníranran ẹ̀sìn ilẹ̀ Yorùbá náà ń pè bí o ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o tá a ti rí oríṣiríṣi èdè kódà oríṣiríṣi ni Yorùbá tá a tún sọ àtúnjọra wa nínú ìsọ Yorùbá wa kò tún jọra wọn Yorùbá wo tún jọra wọn ṣé ẹ wá fi àwa tó yẹ pé
ọ̀tọ̀ ní Yorùbá tí Ifẹ̀ ń sọ, ọ̀tọ̀ ní tí Ọ̀yọ́ ń sọ, ọ̀tọ̀ ní tí Ìjẹ̀ṣà ń sọ, ọ̀tọ̀ ní tí Ògùn ń sọ. ṣé wàá fi wé àwọn tó yẹ pé èdè kan náà ń sọ? Saudi, Kuwait, Pakistan. Ẹ fi àwọn yẹn wé àwọn tó yẹ pé èdè Yorùbá tá à ń sọ gan kò tún bára wọn mọ́, kò tún jọra wọn. ọ̀tọ̀ ní Yorùbá Ifẹ̀, ọ̀tọ̀ ní Yorùbá Èkìtì, ọ̀tọ̀ ní Yorùbá Èkìtì àwọn Èkìtì, ọ̀tọ̀ ní Yorùbá àwọn Ìtìfẹ̀, ọ̀tọ̀ ní Yorùbá Ogun State, Abẹ́òkúta, ọ̀tọ̀ ní ti Jẹ̀bú. ní Yorùbá kẹ́nà ni ọ̀tọ̀ ní Yorùbá Ọ̀yọ́. àwa ilé ìsìn Yorùbá Ọ̀yọ́ là ń sọ, àwa Ọ̀ṣun àtọ̀yọ́ state Yorùbá wa lọ papọ̀. tẹ́kìtì bá ń sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé kìtì ní ń sọ̀rọ̀. Oǹdó, Èkìtì, Yorùbá títí wọn ló tún papọ̀. ilẹ̀ Yorùbá náà ń pè bí o, ibi kìí ṣe Pakistan o. ilẹ̀ Yorùbá ni wọ́n ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o. Bàbá Mufti Ìwó, mo sọ́rí o, ìmọ̀ràn lèmi fún yín o. tó bá jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run ṣe lánàbí tó rán sí wa, ẹnìkankan a ní gbà ìsìlámù tẹ́ gbé wáyé o. irú àwa igun ò ní gbà ìsìlámù lọ́wọ́ yín o, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yín o. irú àwa yìí a ní, tó bá jẹ́ pé ẹ̀yin ni ànábì tọ́lọ́run rán sí wa, Bàbá Mufti, irú àwa yìí a ní gbà ìsìlámù, torí àwọn bàbá wa ò ní gbà ìsìlámù lọ́wọ́ yín. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ọ̀nà tẹ́ ń gbà pé àwọn èèyàn ṣe, ọ̀nà tẹ́ ń gbà pìtì ṣe lọ́mọ ayé káwọn èèyàn gba ìsìlámù tẹ́ni ẹni tí ọba ti gbà lọ́yọ̀ stéètì ẹ̀kẹgbà jáde, ẹ máa lù wọ́n, á máa na ẹni, á máa na ẹni. ìjì ọ̀lànà bí ẹ sọ bí tálọ́bì sọ pé á máa na òun ọ̀ máa lu àwọn èèyàn tí ọba ti gbẹ̀sìn. ẹ sọ, ẹ fún mi láyé àlùkùránì, ẹ fún mi ní àdílà kan, àdíìsì kan, àdíìsù kan nínú ọ̀rọ̀ ànábì tánàbì ti sọ pé ẹni tí ọba ti gba ìsìláàmù tẹ́ ẹ bá ti pàdé wọn, á máa nà wọn ní, ẹ máa nà wọn, táwọn bá ti gbẹ ẹ nà wọn. ẹ fún mi, mo ní ìdí àdílà filikurihan wa hadith. tánàbì sọ pé ẹ máa nà, tánàbì tó ti fẹ́ gbé àwọn òfin kan kalẹ̀ tó wá jà bára rẹ̀ tó túláàsì rẹ̀ lé wọn lórí, tó ní ẹjọ́ ọ̀wájú wá gbà, ẹ máa nà ní, ẹ máa nà wọn ní tẹ́ bá ti ń pàdé wọn. nínú ìtàn gbogbo ogun tánàbì jà kì í sóun ló sígun, wọ́n sígun sí ni. ẹni tán sígun sí títí tọ́dẹ̀ sàkúrò nílùú ìlú tá a ti bí tó tún sá lọ sí ìlú mi. lẹ́yìn wá ní táwọn bá ti gbà kí wọ́n gbé sẹ̀rí àkálẹ̀ nílùú Ọ̀yọ́ state ká máa nà wọ́n ni náà ta ni. ṣé na àwọn Christian tí ń bẹ lọ́yọ́ state ni àbí na àwọn oníṣẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́yọ́ state? ẹ dàlúrú, ogun ó ṣẹlẹ̀, ẹ na oníṣẹ̀ṣẹ̀, ẹ na Christian, ẹ dá wàhálà lẹ́nu yẹn, ẹ dá ìjẹ̀sìn, ìmọ̀ pàlú nù ni, ìmọ̀ pàlú rẹ ni. ẹ dá wàhálà lẹ́nu yẹn, ẹ bá ní èèyàn kan tó gbé ẹ gbé sẹ̀rí àkálẹ̀, àwọn kan wá yarí ẹ wá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n. ìjà ẹ̀sìn sì ṣẹlẹ̀ nìyẹn. ìlú tí ìjà ẹ̀sìn bá sì ti ṣẹlẹ̀, ìlú yẹn máa dẹrù ni, ìdẹrù ni kì í yanjú. ẹ̀yin náà ẹ wo Israeli nìsín àti ìlú Islam, àwọn méjì tán jọ ẹ wo bá ṣe ẹ wo èèyàn tó ti kùnà o. ìjà ẹ̀sìn ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o. gbogbo àwa ìran Yorùbá, ìran kan náà, bàbá kan náà, ìyá kan náà ní gbogbo wa o. ìran kan náà ní gbogbo wa. ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o. ẹ má gbé yẹn wá lẹ̀ Yorùbá o. tí ìran ọmọ wa para wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ máa para wọn, tọmọ ìyá ọmọ para wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn pé àwọn ẹlẹ́bọ tí wọ́n ti ń bá mùsùlùmí jà, ọmọ ìyá ọba dojúkọra wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé fúnra Ọlọ́run ni ó yanjú nǹkan rẹ̀ tá a bá déwájú rẹ̀. fúnra Ọlọ́run ni ó yanjú nǹkan rẹ̀ tá a bá déwájú Ọlọ́run. fúnra Ọlọ́run ni ó yanjú ọ̀rọ̀ ẹ̀sìn, kọ̀kẹ́ ní kankan. tẹ́ ẹ múra kankan kan lé lórí yẹn, ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀kẹ́ ní kankan.
ṣé mùsùlùmí ni ọ́ kírun rẹ wà devoted pẹ̀lú Ọlọ́run ọba rẹ kírun rẹ mójútó run rẹ mójútó àwẹ̀ rẹ àwọn òpó ẹ̀sìn Islam márààrún mójútó ṣé bí mùsùlùmí ni ọ́ ìwọ mójútó fi ti ẹ̀sìn ẹlẹ́sìn fi ilẹ̀ fún wa ẹ̀sìn tí kìí ṣe tiẹ̀ má dá sí ẹ̀sìn tí kìí ṣe tiẹ̀ má dá sí ntí ọba kẹ́ ẹ mọ́ràn ẹ má dá lúrú pọ̀ mọ́ sápà tẹ́ ẹ bá lọ sí Amẹ́ríkà ṣe bí àwọn èèyàn travel tẹ́ ẹ bá lọ sí Amẹ́ríkà tẹ́ ẹ lọ káàkiri London ní kankan Muslim church ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mosque ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lè mọ̀ oníkálukú pẹ̀lú oníkálukú máa lọ sí church àwọn Christian yóò sọ lọ church gently láì mú bẹ́ẹ̀ nìkan kan fa wàhálà lé òsì wàhálà kankan mùsùlùmí náà lọ sí mosque gently tí ò mú wáyé kéde kan oníkálukú ọ̀lọ́wọ́ ọ̀rọ̀wọ́ kò sọ̀rọ̀ fanfa ilẹ̀ Yorùbá yìí a mà ti kẹran mérò ijó orílẹ̀ Yorùbá ó tò nísinmi nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá dé Amẹ́ríkà lénìí lè rí fanfa nípa ọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú ọ̀wọ́ mosque lọ wọ́n kírun ẹni tí lọ church ọ̀ lọ títí ẹ̀ lè mọ̀ wọ́n á tún pàdé alójó oníkálukú ọba tiẹ̀ lọ ni wọ́n á tún pàdé níbi iṣẹ́ kálukú òṣìṣẹ́ kálukú á máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n á dẹ̀ máa bára wọn ṣe lè mọ̀ yàtọ̀ láàrin Christian àti Muslim tó bá dáa pọ̀tọ̀ jẹ́ kí Muslim lọ kírun yóò tó bá jẹ́ pé ìgbà míì gìsá ọyìn fáyé lẹ̀ fún ìran fẹ́lẹ̀ omi iṣẹ́ so kí wá ní kí ló dé fúnra náà ní ọ̀yanjú nǹkan rẹ̀ o látàṣubú alladina yad'una min dunillahi látàṣubú alladina yad'una min dunillahi fayasubbu la adiwan bigeri ilmin ẹ má bú ẹ̀sìn ẹni kẹ́kẹ́ ìjọ ní ẹ̀sìn mọ̀ yá ẹ̀sìn mo bú Ọ̀rúnmìlà torí pọ́n bá nàbí ni o èmi ìdá mi ìbú ẹ̀sìn o mi sì dá sọ̀rọ̀ ẹlẹ́sìn ṣùgbọ́n wọ́n bú ànàbí títí ara mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí èmi náà jáde pé Ọ̀rúnmìlà ọmọ àlè ni lọ́jọ́ kí n sọ tí mo sọ lọ́jọ́ n sọ tí mo sọ èmi ò kì í dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ò kì í dá sí lẹ́yìn kí n kọjú mọ́ ti tèmi kí n ṣe tèmi nígbà bá déwájú Ọlọ́run bí ó sì yanjú nǹkan rẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n bú ànábì tára mi ọ̀gbá mọ́ lọ́jọ́ kí n ṣe program tí mo ṣe tẹ́mi náà fi gba mùsùlùmí ni mí náà báwo làwọn èèyàn ṣe máa rí ànábì fẹ́ adẹ̀ ti sọ adẹ̀ ti kó lórí ẹ̀ ìyẹn ọ̀sọ́ pé kí n rí àwọn oníṣẹ̀ṣe bí ọ̀tá mi wọ́n ìsọ̀ ọ̀tá mi o wọ́n ìsọ̀ ọ̀tá mi o oníṣẹ̀ṣe ìsọ̀ ọ̀tá mi o oníṣẹ̀ṣe kì í sọ̀ ọ̀tá mi o kì í sọ̀ ọ̀tá mi ẹ̀sìn ní ọ̀pápọ̀ náà o àǹfààní pọ̀ rẹpẹtẹ tó máa wáyé láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ̀sìn ní ọ̀pápọ̀ ẹ̀sìn ní ọ̀pápọ̀ tẹ́sìn ọ̀bá papọ̀ ṣe bọ́lọ̀ ní òyìnjú ẹ̀sìn ọlọ́ ní òyìnjú ẹ̀sìn ẹnìkan ṣe mo níná tí mo lè fi èèyàn kan sí ṣe mo ti níná tó lè fẹ́ nìkan kan sí gbogbo àwọn tí wọ́n ń kà fárẹ̀ èèyàn láti ẹjọ́ yìí ilé ọwọ́ náà ilé bàbá ọgbẹ́ ti wọlé Mr. Wisdom Mr. Wisdom kí bàbá ọgbẹ́ mo fọlọ́run kí kò ní bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ń pinnu láti ẹjọ́ yìí ẹ̀dá kan ṣé wọ́n ní ná nínú yáàdí wọn tí wọ́n lè fẹ́ nìkan kan sí wọn lágbára bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń fọ́nà ilé ọwọ́ náà ilé ọwọ́ náà iná mélòó ni bàbá wọn nínú yàrá iná mélòó náà lè fi hàn kò sí ẹni tó lágbára kó fi èèyàn kan sínú iná kò sì sí ẹni tó lágbára kó fi èèyàn kan sínú àlìjẹ́nnà fúnra Ọlọ́run ni ó fi ẹni tó bá wù sínú iná fúnra Ọlọ́run ni ó fi ẹni tó bá wù sínú àlìjẹ́nnà wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹni kan lágbára kó fi èèyàn kan nínú náà ọ̀rọ̀ lágbára kó fi èèyàn kan sálì jẹ́nnà fúnra Ọlọ́run ni ó fi èèyàn kan sí ni ó fi òun kálukú síbi tó bá wù táwa làwa kẹ́nìkan wá sọ pé ẹni ẹ bá ti pàdé ẹ máa nani ànábì ò pèpè báyẹn o
òpèpè báyẹn lọ́lọ́run fi sọ nínú suratu An'am Quran 6 verse 107 tí mo kà fálẹ̀ kan yẹn màá tún kà pé walau sha Allahu ma ashraku tó bá yẹ pé Ọlọ́run bá fẹ́ ni ẹnìkan kò ní ṣẹbọ law sha Allahu ma ashraku àní rẹ lẹ́bọ kankan àní rẹ tí ọmọ sí nǹkan mi lọ́jọ́ sọ pé ẹ̀sìn títí tó ti wà nílẹ̀ Yorùbá yìí àlè kàtán àwọn ẹ̀sìn ẹ̀kànkà orí rédíò wọn àlè má wà sórí rédíò lọ́jọ́ mẹ́jọ ẹ̀sìn ẹ̀kànkà tá bá fẹ́ pe Ọlọ́run tí wọ́n bí wọ́n ṣe pe Ọlọ́run tí wọ́n nà ẹ̀sìn ẹ̀kànkà mẹ́ẹ̀mọ̀ bọ́yẹ́ náà ti gbọ́ lọ́dọ̀ yín ẹ̀sìn ẹ̀kànkà àwọn ẹ̀sìn ẹ̀kànkà ni wọ́n ń pè wọ́n wọ́n á ní Ọlọ́run ìyẹn máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀ nú ẹ̀mí ni wọ́n máa gbọ́ program wọn dáadáa ṣe bá lẹ́sìn kí làwọn yẹn bẹ́ẹ̀ náà làwọn grey message ọ̀tọ̀tún láwọn yẹn o àwọn grey message tí mo fi wé wọn hàn lẹ́ẹ̀kan àwọn ni wọ́n ní wéyìí ọ̀dọ̀ wọn ni mo ti rà wéyìí pé mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yìí mo dẹ̀ lọ sí meeting wọn ibi tí wọ́n ti máa ń péjọ tí wọ́n ti máa ń sìnsìn wọn mo dẹ̀ ní èmi náà fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yín èló ni ìwé tẹ́ ẹ máa ń lò nínú ìjọ yìí mo fẹ́ rà wọ́n dẹ̀ sọ ọmọdé rà mẹ́ta ni ìpele mẹ́ta ni ìwé yìí ìpele àkọ́kọ́ òun rèé ẹ̀rí Abusin in the light of truth the grey message number 1 rèé òun rèé ẹ̀rí number 1 rèé ẹgbẹ́ kan 1 sí nísàlẹ̀ number 1 nìyẹn 1 to 3 ní volume 1 volume 2 volume 3 volume 2 rèé volume 2 rèé ṣẹ́ẹ̀tìrì volume 2 ṣẹ́ẹ̀tìrì the Abusin lọ́kọ́ the grey message in the light of truth wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kan délé yìí o Nàìjíríà náà wá o wọ́n ti wà Nàìjíríà ti pé mo ra ìwé yìí nísìnyí ó ti lé ní 11 years tí mo ra àwọn ìwé yìí ó ti lé ní 11 years tí mo rà ẹ wá àwọn ọdún tán ti wà ní Nàìjíríà volume 3 lélẹ́yìí volume 3 oníyẹn onílẹ́yìí volume 3 onílẹ́yìí sẹ́yìnrí mẹ́ta ni àwọn ẹlẹ́sìn grey ni wọ́n máa ń pè wọ́n the grey message sẹ́yìnrí the grey message wọ́n ń bẹ lọ́sùn wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n headquarter wọn Èkó ló wà Èkó ni headquarter wọn wà Èkó ni headquarter wọn wà ẹ̀sìn kan làwọn eléyìí o ẹlẹ́sìn kan ni wọ́n o mùsùlùmí bẹ́ẹ̀ o kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ o oníṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ o àwọn ẹ̀sìn ẹ̀kànkà náà bẹ́ẹ̀ ẹ̀sìn grey message bẹ́ẹ̀ àwọn míì náà tó ń bẹ tá a mọ̀ o eléyìí tẹ́mi mọ̀ ni mo dárúkọ yẹn o àwọn míì tó ń bẹ tá a mọ̀ síbẹ̀ lèèyàn kí nílẹ̀ Yorùbá yìí tá a bá jẹ́ ẹlẹ́sìn gbogbo tá a bá fẹ́ ìpèpè tá a bá fẹ́ pèpè nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á pèpè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè ká má bàa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ wàhálà ẹ̀sìn máa dà lúrú ni ìyí máa fọ́lù pọ̀ ni kì í dẹ̀ jẹ́kẹ́ bí ó tò ẹ má jẹ́ ká fọ́pọ̀ mọ́yọ̀ bàbá mufti Ìwó ẹ má jẹ́ ká fọ́pọ̀ mọ́yọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lànàbì tó wá jíṣẹ́ fún wa ni èmi ò ní gbẹ̀sìn lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe yo mi ní gbẹ̀sìn lọ́wọ́ yín ànábì ò jíṣẹ́ báyìí tánàbì bá jíṣẹ́ báyìí àwọn baba ńlá wa ò ní gbẹ̀sìn lọ́wọ́ àwọn baba ńlá wa ò ní gbẹ̀sìn tó yẹ pé bánàbì Muhammad ṣe jíṣẹ́ rere lẹ́sẹ̀ ń jíṣẹ́ ni tẹ́ ẹni tẹ́ bá ti kéèyàn kan sọ pé tẹ́ bá ti pàdé wọn lọ́nà ẹ má lu wọn pàkẹ́rẹ́ ẹ dákun ṣé wọn bàbá yìí ọmọ lọ sọ́dọ̀ ẹni yẹn pé ẹ bá mo fẹ́ kẹ́ ọmọ yìí náà mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́ ń kéwú bàbá tẹ́ ẹni kan fún pàǹkẹ́rẹ́ kánà pàǹkẹ́rẹ́ táwọn bá ti gbà ká gbèsè rí àwọn bẹ́ẹ̀ ẹnu wọn pàǹkẹ́rẹ́ ẹ dákun ṣerun tí ṣe ẹsẹ bí Usman Dan Fodio ṣe ṣe láyé lójú dúdú ṣe ẹsẹ bí rẹ lè wọ́ọ̀kì mọ́ ìgbà tí Usman Dan Fodio tó gbégbé gbogbo ògbésẹ̀ tó gbé ní nọ́ọ̀tì tó ń jẹ gbogbo àwọn ọba nílùú nọ́ọ̀tì tó fi ẹ̀sìn kọ̀ yáda wọn tó fẹ̀sìn rú wọn lójú
kó tó gbàjọba lọ́wọ́ wọn ní nọ́ọ̀tì irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o ojú sì ti là ojú ti là mo rí fídíò ọmọ Haúsá kan lórí social media lánàá àbíjẹta tó ń sọ pé gbogbo àwọn táwọn ìjà Haúsá àwọn Fúlàní wọ́n ti bà yí àwọn bàbá àwọn jẹ́ àwọn ò lè sọ̀rọ̀ àwọn ò ní freedom àwọn pé àwọn Fúlàní ni wọ́n ń ṣe kíni àwọn ni wọ́n ń darí àwọn ni wọ́n ń pàṣẹ fáwọn ọmọ yẹn ń sọ so historically in tó ti ṣẹlẹ̀ ní north ó ti fún Fúlàní ní priority over Hausa men èmi ò rò pa Hausa bóyá náà lè jàjàbọ̀ lábẹ́ Fúlàní láyé torí pé wọ́n ti dominate gbogbo ilẹ̀ Hausa ọmọ yẹn ọmọbìnrin báyìí ni èèyàn kan lọ́sẹ̀ díẹ̀ sí mi ọmọbìnrin báyìí ló ń sọ̀rọ̀ nínú fídíò yẹn pé àwọn ò free àwọn ò lè pé gbogbo àwọn pé àwọn tán já àwọn bàbá àwọn táwọn já Hausa lọ́mọ yẹn ó láwọn Fúlàní àwọn ni wọ́n báwo ni mo ti fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ o pé àwọn Fúlàní àwọn ni wọ́n ń darí àwọn pé àwọn bàbá àwọn ò ní sèès pé nǹkan bá ti sọ fáwọn làwọn ó ṣe wọn àdẹ̀fẹ́ káwọn sọ nǹkan kan lórí àṣẹ tán bá ti pa fáwọn pé góò wọn àwọn fẹ́ káwọn máa lọ ni kọ́ọ̀mù wọn àwọn fẹ́ káwọn àdẹ̀kẹ́ nìkan kó ní sèès lórí àṣẹ tán bá ti pa fáwọn ọmọ yẹn ń sọ ọmọbìnrin ni Haúsá ni ó express feelings ẹ̀ lórí Fúlàní Haúsá ó express feelings ẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí o ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí náà tí o ilẹ̀ Yorùbá tá a jẹ́ Yorùbá tí gbogbo wa jẹ́ Yorùbá tẹ́dẹ̀ wo ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn èdè wa ò tún jọra wọn ṣé ní ẹni mùsùlùmí ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ wà very very careful mùsùlùmí ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tí ó bá máa sọ ìgbésẹ̀ tí mùsùlùmí ilẹ̀ Yorùbá bá fẹ́ gbé wọ́n gbọ́dọ̀ ro àwọn ẹlẹ́sìn míì mọ́ torí pé òsínà Muhammad sallallahu alaihi wasallam ó ro tàwọn ẹlẹ́sìn míì mọ́ tiẹ̀ nígbà táwọn Ànábì dé lu Madina ó ro tàwọn Yẹ̀húdí mọ́ ìgbésí ayé tó fẹ́ gbé ó ro tàwọn Nàsárà mọ́ ìgbésí ayé tó fẹ́ gbé tí ó bá rò mọ́ kò ní pè wọ́n sí mítìnì náà ó pè wọ́n sí mítìnì débi pé wọ́n tún fẹ́ nígbà tí àkó ìjọsìn àwọn yẹn tó tán fẹ́ ṣèjọsìn Ànábì tún fún aláyè nínú mọ́sáàsì pé ẹjọ́sìn ẹ̀sìn lọ yẹn níbẹ̀ yẹn ẹ̀sìn lọ yẹn níbẹ̀ yẹn Ànábì tún fún aláyè nínú mọ́sáàsì nígbà tá àyè ìjọsìn wọn tó Ànábì tún fún àwọn ẹlẹ́sìn míì láàyè nínú mọ́sáàsì nígbà tí wọ́n ń ṣe mítìnì lọ́wọ́ tí wọ́n ń ṣèpàdé àpérò lórí bó ni ìlú ó ṣe dáa bó làlàáfíà ó ṣe wà bó ni ààbò ó ṣe wà àwọn kan náà wá ní àwọn fẹ́ ṣèjọsìn Ànábì sì tún fún aláyè pé ẹ ṣe nínú mọ́sìkì nínú mọ́sáàsì Ànábì ẹjọ́sìn yín bẹ̀yẹn so Ànábì wa lè máa bá wọn jà kó múra kankan kí Islam gbòòrò débi tó gbòòrò délé ni kò ní gbòòrò ọ̀nà tẹ́yìn gbà gbé Islam tẹ́ gbà ọwọ́ tẹ́ fi mú ó ti lágbára ju o tọ́wọ́ jẹ́ pé ọwọ́ tẹ́ fi mú lànà bí fi mú ni Islam ò ní gbòòrò ẹ ṣọ́ra o dẹ́ẹ̀dẹ̀ mìíràn o ẹ ṣọ́ra o ẹ wà very careful o ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọgbọ́n o ogun ẹ̀sìn ìmọ̀ pàlú rẹ ni àti bẹ́ẹ̀ lọ́rẹ̀ nílẹ̀ Yorùbá torí pé gbogbo ìran Yorùbá ọmọ aládéjọ ni gbogbo wa bàbá kan náà ló ṣe gbogbo wa sílẹ̀ irú ẹ̀sìn tá a bá gbà inú ọ̀ràn tó lọ fẹ́ dá wa sí ló dá wa sí bàbá méjì kì í bí ni o àwọn nǹkan kan kò ṣeé yí padà tọ́lọ́run bá ti ṣe ó ti ṣe nìyẹn ìyá tó bí ọ kò ṣeé change ẹni Ọlọ́run ní ó bí ọ̀nà o ò lè rí change bàbá tó bí ọ kò ṣeé change inú ọ̀ràn tó ti jáde kọ orílẹ̀-èdè tọ́lọ́run dá ọ sí kó sákò mbẹ́ kó bóra kó sọ̀rọ̀ ààrẹ ní ìbò ẹ̀jẹ̀ ara rẹ̀ ò lè fà kó mbẹ́ o ẹ̀jẹ̀ ẹran yẹn náà sì ni ẹ o ẹ̀jẹ̀ yẹn yóò máa rọ̀nù fèrè o ìwà ìran yẹn yóò sì tún yóò máa reflect nínú ìgbésí ayé ẹ̀ ìran Yorùbá ni mí o Yorùbá àtàtà
ọmọ Yorùbá àtàtà sí ni mí lẹ́yìn tí mo sì fẹ́ràn ìran mi, mo fẹ́ràn ìran mi gan. Ó bù ní wá tọ́ ní mi náà lè yí máa rìn, mo fẹ́ràn ìran mi gan. Kò á sí mo ṣe fẹ́ràn ìran mi tó, mo fẹ́ràn Ọlọ́run mi ju ìran mi lọ. Ọlọ́run ò sì pa wá láṣẹ káṣẹ. Ṣebí Al-Qur'ani ni mo kà yìí, òun rèé nà ó, Suratu An'am, òun lélẹ́yìí, walau sha Allahu ma ashraku. Ṣebí Al-Qur'ani ni mo kà, ọ̀rọ̀ Ọlọ́run sá ni mo kà. Ọlọ́run ní tó bá jẹ́ pé mo fẹ́ ni o, tó bá jẹ́ pé Ọlọ́run bá fẹ́ ni, ma ashraku, ẹnìkan kò ní ṣẹ̀sìn mí, ẹnìkan kò ní ṣẹbọ pẹ̀lú fúnra Ọlọ́run ló dá ẹlẹ́bọ, fúnra Ọlọ́run ló dá oníṣègùn, fúnra Ọlọ́run ló dá Ọlọ́ṣun, ló sì ní ká darí sí di Ọ̀ṣun. Wà má ja'alnaka alayhim hafizan. Ọlọ́run ni mi ò fi ọsọ wọn, mi ò ní ọ máa sọ wọn kiri. Ẹni tí ń sọ̀sún mi ò ní ọ sọ kiri, ẹni tí ń ṣẹbọ mi ò ní ọ sọ kiri, ẹni tí ń ṣe Ṣàngó mi ò fi ọsọ wọn. Kóńkó jabele. Wà má anta alayhim biwakilin. Mi ò sì ní kó owó nkoko mọ́ wọn, mi ò ní kó ṣe kíni, mi ò ní kó owó nkoko mọ́ wọn. So kí wá ní Suratu An'am nìyẹn o, ní Francis verse 107. Ní Suratu Qaf Ọlọ́run tó sọ ń bẹ̀ pé wà má anta alayhim bijabbari, má anta alayhim bijabbari. Ọlọ́run mi ò ní kí o túláàsì wọn lórí nǹkan kan o, má túláàsì wọn lórí nǹkan kan, má jẹ wọn nípa, má jẹ wọn nípa. Kan lè túláàsì òfin ṣẹ̀ríà lé gbogbo mùsùlùmí kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe, lè túláàsì ṣẹ̀ríà lé gbogbo wọn lórí, lè túláàsì gbogbo ṣẹ̀ríà lé gbogbo wọn lórí náà pé tán àbá ti gbà ẹ máa lù wọ́n ara lè túláàsì ṣẹ̀ríà lórí kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe. Ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Let us maintain our champion. Tá a bá fẹ́ gbé ṣẹ̀ríà kalẹ̀ ẹ jẹ́ á gbé kalẹ̀ lórí kíni, lórí àwa tá a jẹ́ mùsùlùmí. Àwa ṣẹ̀ríà yìí o fún mùsùlùmí àti mùsùlùmá ìlú Ọ̀yọ́ state ni o. Ẹ classify rẹ̀, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Tẹ́ ẹ bá ti generalize ẹ dá wàhálà alẹ́ o, ẹ dá wàhálà alẹ́ o. Bàbá Mufti Ìwó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọ̀rọ̀ ẹ̀sìn kò gbà bẹ́ẹ̀ ṣe ń ṣe kankan tẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn, ọ̀rọ̀ ẹ̀sìn ò gbà bẹ́ẹ̀ o. Kì í sì sí ọ̀rọ̀ ilé bàbá ẹni kankan o. Ẹ̀sìn Islam bàbá ẹni kankan ló ní o, gbogbo alájọ ní, gbogbo alájọ ní Islam. Ọlọ́run bá òní fi wálẹ̀, Ọlọ́run ṣe dáadáa fún wa, Ọlọ́run bá ó ṣàánú fún wa. Ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ò ní dàrú. Gbogbo ẹ̀yẹn fans mi, ẹni ó bá fẹ́ ralẹ̀ nílùú Ìbàdàn, ilẹ̀ kan bẹ̀lẹ́gbẹ̀ títì nílùú Ìbàdàn ní Alákíá Adégbàyí 4 plot ní ẹgbẹ́ Federal Road nílẹ̀ yẹn wà. Ọ̀nà tó wá láti Èkó tó gba inú Ìbàdàn kọjá tó lọ sọ́nà Òṣogbo, Alákíá Adégbàyí lẹ́gbẹ̀ẹ́ títì báyìí ní ilẹ̀ yẹn wà. Ilẹ̀ yẹn ó jẹ́ ní Ìwó. Àwọn family tí wọ́n ní ilẹ̀ yẹn àtijọ́ ṣe meeting, àtijọ́ sọ̀rọ̀. Ilẹ̀ yẹn dẹ̀ jẹ́ ní Ìwó. Ẹni ó bá ní tó bá wà interested, pàápàá jùlọ ẹni ó bá fẹ́ kọ́lé iṣẹ́ tàbí fẹ́ dá ọjà ńlá kan lẹ̀, ilẹ̀ yẹn máa dáa pọ̀ o. Kò dẹ̀ ní wàhálà, kò ní ẹjọ́ kankan lé lórí. Àwọn family tí wọ́n nílẹ̀ yẹn àtijọ́ ṣèpàdé, àtijọ́ jókòó. Ìwọ tó bá wà interested anywhere you are, pè mí sórí nọ́mbà mi 08036 33 33 13. Alákíá Adégbàyí nílẹ̀ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ Federal Road, ẹgbẹ́ títì báyìí. Ó fèsì títì gbáyà ní nínú ìgboro Ìbàdàn. Nínú ìgboro Ìbàdàn nílẹ̀ yẹn wà. Wàláhì kódà àwọn tí wọ́n pè mí sí, mo fi Al-Qur'ani búra, èmi ni wọ́n sọ pé kí n wá rà. Ṣùgbọ́n kí ni sí apá mi ń lówó lọ́wọ́ o. Mà pé mẹ́kànnù ní mi torí pé ń rí aṣọ social media. Ẹni kí n wá rà. Èló ní ilé ìgara o. Ẹ jẹ́ ká wá yàn sí, kí n bá yín wá yàn sí pé àwọn èèyàn ọ̀rà, àwọn èèyàn ọ̀rà. So èmi gangan ni wọ́n pèsè pé kí n dákun pé àwọn fẹ́ talẹ̀ kẹ́kẹ́ ń wá rà o. Àwọn tí wọ́n dẹ̀ ní àwọn àáfàá
ẹlẹ́hà àwọn tí wọ́n nípa ayọ̀ Ọlọ́run ni wọ́n nílẹ̀ yẹn àwọn tí wọ́n nípa ayọ̀ Ọlọ́run ni wọ́n yẹn so ìsá àwọn tán lè talẹ̀ kan fìyàn méjì tàbí tán talẹ̀ tó lẹ́jọ́ nínú so kódà ẹni tó pè mí sí gbẹ̀ngàn pé kí n wá rà ẹlẹ́hà ni so ilẹ̀ yẹn ọjẹ́ ní gan ọdẹ̀ wà òkè ẹni ó bá fẹ́ dá bí shopping mall tàbí complex tàbí nǹkan kan tó gbajúgbajà ẹgbẹ́ federal ẹgbẹ́ títì báyìí nínú ìgboro Ìbàdàn ẹgbẹ́ ẹ bá gbé Ìbàdàn yóò tún máa Alákíá náà Alákíá ọdẹ̀ ní survey red copy survey plan red copy lóní lórí so ẹni ó bá ní interest ẹ pè mí sórí nọ́mbà tàbí kẹ́ ẹ message mi ní WhatsApp 080 36 33 33 13 080 36 33 33 13 so Zujai Foundation ẹni àwẹ̀ tí ń kànlẹ̀kùn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kún ṣe ìkún lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kí àwọ̀ tí ẹ ní èrò tí stampede fi lè ṣẹlẹ̀ àwọn tí stampede ṣẹlẹ̀ sí Ọlọ́run dákun bá wa là wọ́n o bá wa yọ wọ́n bẹ̀ o a máa ṣe ìkún lọ́wọ́ fún àwọn less privilege àwọn aláìní nínú àwẹ̀ a máa ń fún àwọn tí ó bá kù díẹ̀ káàtó a máa ń fún ẹni sínú a dẹ̀ máa ń ṣètò sáàrì fún àwọn èèyàn so ẹni tí ó bá ẹ máa bá wa gbáradì against Ramadan so ẹ máa ṣe ìkún lọ́wọ́ fún wa Ọlọ́run bá yóò dúró tẹni kọ̀ọ̀kan wa so iṣẹ́ olóore ni ẹni ó bá ṣètò Ọlọ́run bá yóò ṣètì ẹ̀ náà tẹ́yìn bá èèyàn dẹ̀ máa ń fi àbàrà kékeré gbá ńlá lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run lè yẹn ti lè fi àbàrà kékeré gbá ńlá so Ọlọ́run bá yóò ràn ẹnì kọ̀ọ̀kan wà lọ́wọ́ Ọlọ́run ní fi wálẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa pápátá tẹ́ ń ṣe dáadáa tẹ́ ń dúró tì wá Ọlọ́run bá yóò bá wa dúró tì yín o gbogbo ẹ̀yin brothers wa yẹn bàbá wa pápátá àmọ́ lórí àwọn ìrìn àjò àtàwọn nǹkan tí àwọn àgómú táǹtà àwọn àgómú kan bẹ ẹni ó bá ní kidney problem kidney infection àgómú rẹ̀ ń bẹ o má dàrẹ́ láàmú o kidney infection àgómú rẹ̀ ń bẹ o nǹkan rẹ̀ ń bẹ o tó dáa o hepatitis A B C D nǹkan rẹ̀ ń bẹ o àgómú rẹ̀ ń bẹ àgó rẹ̀ ń bẹ o tó lè lò tó dáa o so oníjìnrán àgómú infection ni ọmọ mi ò sọ̀rọ̀ ni so àwọn nǹkan àwọn àgómú yẹn náà ó wà tó dáa tá a ṣe fún ẹ ní owó tí ó gajara lọ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn nǹkan yẹn àwa náà jogún rẹ̀ ni nǹkan baba ńlá baba wa náà sì ni Ọlọ́run bá ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ ìwọ tó bá fẹ́ ra ilẹ̀ 3 plot ní bẹ́ẹ̀ àbí 4 plot ní Alákíá Adégbà yìí ilẹ̀ yẹn hot cake ni o hot cake tó wá jẹ́ pé mo lówó lọ ni wàláì máa ra ilẹ̀ yẹn pamọ́ máa wá fi ṣe business ilẹ̀ yẹn téèyàn bá rà lẹ́yìn ọdún méjì sọdún mẹ́ta tó bá fẹ́ tà ó ní tó máa ta plot kọ̀ọ̀kan wọ́n dẹ̀ fẹ́ ta mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ni wàláì èyí oníralẹ̀ yẹn kọ́ ṣọ́ọ̀tì láìláì wàláì mo fi àlùkùrá tó wáyé pé ń tọ́lọ̀ ń kẹ́mi tí mo ti lówó rẹ̀ lọ́wọ́ ni màá rà máa wá fẹ́ǹsì ẹ̀ máa fi pamọ́ síbẹ̀ máa gbé géètì sí lẹ́yìn ọdún mẹ́rin màá kàn tà ní plot wá 1 plot ni èrè gọbọi ni business ni mo mọ̀ nípa business gan owó ni ò tí ì sí o Ọlọ́run bá yóò dúró tiwa gbogbo ẹ̀yin bàbá wa Ọlọ́run ní fi ń sílẹ̀ o àmàrídì yín o gbogbo ẹ̀yin fáǹsì wa pátá nílé ni lóko ni lókè òkun ni Ọlọ́run máa bá wa dúró tí yóò máa ṣe dáadáa fún yín ẹ̀ ní jábọ́ láéláé o ọdún táwọn wò yìí ọdún ayọ̀ lọ́lọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.